bẹ́ẹ̀ ṣe bá wá sọ̀rọ̀ pé mójútó ọmọ náà èèyàn kan béèrè wípé ọkọ àti ìyàwó tí divorce ti ṣẹlẹ̀ náà so wọ́n wá ń béèrè pé báwo làwọn ṣe fẹ́ rí ọmọ tó ní ojú ọmọ tẹ̀sìn tí ọmọ yẹn dẹ̀ wà ní àkàtà obìnrin yẹn tí ó sì ní ọ̀rọ̀ kan. ẹni tí ó bá lẹ́sìn jù nínú àwọn méjèèjì tọrọ ọmọ ò ní dojúrú lákàtà rẹ̀ òun lọmọ wà lọ́dọ̀ rẹ̀. na ẹni tí tó jẹ́ pé tọ́mọ torí ó lè jẹ́ pé ńgbà mi bàbá gan ni ń kọ́ dí dáadáa àwọn ọmọ alóhùn àwọn ní gbogbo eléyìí àwọn bàbá kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé ìyá ní ọmọ ṣàmójútó nílé kéwú àwọn ọmọ márùn-ún wọ́n há Kùránì sórí ìyá kan bàbá kan ló bí wọn wọ́n wá ní kí wọ́n lọ pé àwọn òbí wọn wá àfáwọn orí pé irú fámílì wò lélẹ̀ wọ́n bá pe bàbá dé wọ́n rí bàbá bá kan pé níta fẹ́ bí léèrè ní wípé àwọn ọmọ ìgbẹ́ tẹ́ ń ṣègbìyànjú lórí wọn ó ní ẹ má jẹ́ òun ó purọ́ ìyá wọn ni ò ní nǹkan míì bó ṣe sọ náà ìyá wọn ni ò ní nǹkan míì àfi kọ́mọ̀ tí wọ́n sí ọ̀rọ̀ ẹ̀sìn àtọ̀rọ̀ kùránì ẹjọ́ wọn lọ pè wá ọdẹ pè wá lóòótọ́ afá àbúsẹ́kùn yàní mùsùlùmá yàní táàmù ó ṣe kíní ó farabalẹ̀ ogbó wọ́nranwọ̀nran tí ọkọ bá ṣe gan ọlọ́run fi òun ṣe sábàbí láti fi pe ọkọ padà díẹ̀ tí wọ́n ń rí lára rẹ̀ yẹn gan látara obìnrin yẹn òun ló mójútó àwọn ọmọbìnrin yẹn tí a bá lọ lẹ́kú tí wọ́n bá dé àní rárá ẹnájì tẹ́ẹ̀ní opportunity tẹ́ẹ̀ní tó bá ṣe pé súrà kan ni wọ́n gbà fún ẹ fi mẹ́ta kún mama tó ti dé alóhun ti dé lóòtọ́ àkàtà wọn rẹ̀ dẹ̀là wọn mọ́ wá so òun ló mú wọn títí tọ́nà wọn fi kádàrá gbé àwọn ọmọ tí wọ́n pọ̀ bá tí wọ́n fi rí Kùránì àwọn marriages tí wọ́n máa ń ṣe lọ́dọ̀ wa lọ́wọ́ pé kóòbí ó sọ pé ẹni tó fẹ́ ní torí pé àwọn ọmọ ara rẹ̀ àwọn ọmọ ìpìlẹ̀ rẹ̀ àwọn ọmọ ṣe kíní ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa sọ́jà ló kọ̀lá ààyè kéwú but ó ń kéwú ìyàwó tó fẹ́ ó ti há Quran ó dẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn dáadáa ìgbà tó dé adé ọkọ rẹ̀ ó rí wípé sámà jìnnà lẹ̀ ọgbọ́n olùdá tó bá mú àwọn questions tó pọ̀ báyìí a ní ọkọ mi sọmọ pé kò síbi tí mo fẹ́ lọ kí ni òfin tó dé eléyìí ó lè jẹ́ lórí high ó lè jẹ́ lórí sọ́jà tí ó dẹ̀ dáǹfà wọn ni wàhálà ẹ̀yin obìnrin nù kí lọ́kàn mi pẹ̀lú ọ̀rọ̀ nǹkan oṣù ọmọ yẹn ọ̀dàkẹ́ ṣùgbọ́n sẹ́yìn mọ̀ pé ìrun gbogbo wa la gbọ́dọ̀ kí tó kò lè sọyún lórí ìrun tọ́mọ́ bá lórí ìrun tí nǹkan bá ṣẹlẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ nǹkan tí nǹkan bá ṣẹlẹ̀ nǹkan ìgbà tó dé lẹ́bù kan ó ní nàánà wallahi ban sani ba ko ya bi wallahi ma komi senior officer tí gbogbo wọn gáìdì ká ó sì wá fara balẹ̀ pẹ̀lú ọmọ yẹn wá bẹ̀rẹ̀ sí kọ́ ní kìtàbùlà ákádàrí tọ́rọ̀ bá ti wá dọ̀rọ̀ títọ́ mọ nílé kí bá ṣe rè wọ́n nípa akéwù kankan ó yà fílẹ̀ fọmọ ẹ̀ òkè arírò àwọn obìnrin kan bá bọ̀sáàmà marriage àti divorce gbogbo ọwọ́ bá dẹ́dà lọ́wọ́ wọ́n wá pínyà
kí wọ́n wá pínyà ká sọ pé torí pé bàbá lọ́lọ́mọ ẹ̀kọ́ sí lákàtà làá èyí tó bá yanjú nínú wọn tí ó lè rí àwọn ọmọ ní rírì tí wọ́n yanjú ó ní wọ́n kọ ọmọ sí lọ́dọ̀ wọ́n dẹ̀ jẹ ọkọ nípa bí ó sì máa ṣe responsibility rẹ̀ lórí àwọn ọmọ yẹn tí àwọn ẹ̀tọ́ wọn ò fi ní falẹ̀ tí ṣẹ̀rẹ́ court wà fún nìyẹn wọ́n sọ fún tó bá necessary kí wọ́n jẹ́ ń pa kí wọ́n gbà tó bá ní láti fi ṣègbìyànjú yìí wọ́n ṣe so ọ̀bíríngì àwọn ọmọ lórí dáadáa lórí ẹ̀sìn kò wà negotiable yálà àwọn lọ́kọláya jọ wà papọ̀ ní àbí wọn sí papọ̀ kò wà negotiable náà wọ́n máa ń béèrè rẹ̀ náà so obìnrin kó fèrè látàsí ọmọ pé kí ni ẹ̀sìn sọ́rọ̀ ẹ̀ àti àti rọ́bà fífi kọrùn òjíṣẹ́ lásán àṣálàmì ní la yahillu lilmar'a an tasila bi sha'riha shay'an wa fi riwaya zajjara tàkọ́kọ́ kò lẹ́tọ̀ kìí ṣe halal fún ọmọbìnrin kó so nǹkan mímọ̀ irun rẹ̀ ó wá pẹ̀lú indefiniteness that is nakra gbogbo nǹkan obìnrin ò lè so mọ́ níbi ẹgbàwá mi onísájàrà òjíṣẹ́ náà sálàm ó kìlọ̀ ọkọ̀ wípé kóbìnrin ó so anything mọ́ na relaxing tí ìbá ti ṣe pé yóò change nature rẹ̀ anything tí ó bá kí wọ́n fi gùn sí tí èsì ṣe wípé ó fẹ́ fi jọ tàwọn kèfèrí kan bó bá jẹ́ kẹtẹ́sìn gan pàmìtì ni ṣùgbọ́n ìdí tóun fi ń ṣe òun láìkí bí James kan àbí Gavi kan ṣe múra lòun fi múra bẹ́ẹ̀ bọ́ bá sún ṣòkòtò rẹ̀ sókè kan tó fi jọ ẹni tí èsè mùsùlùmí tó yẹ pé ń tó láìkì nu ò ní gbalada rẹ̀ súnà tó bá ṣe láti fi tẹ̀lé ojú ọ̀nà òjíṣẹ́ lásán àṣìlá nìkan lọ gbalada náà wọ́n tó wà. wọ́n ní ẹni tí èèyàn tó lò wọ́n ríran sí wípé yóò fi láyé nípa báyìí. náà wọ́n bá ẹni yẹn tí wọ́n ríran sí yẹn ìgbà ni wọ́n wà lẹ́nu yẹn débi wípé lásìkò tí wọ́n sọ ẹsẹ̀ súnmọ́ sí àyà rẹ̀ já wọ́n ní kí ni òun lè ṣe. kọ́mùnà fúlà aráká méjì wà ìkápá bá a ṣe débí bá a ṣe lọ níta ṣe ń bí gbogbo ọwọ́ bá dẹ́dà lọ́wọ́ wọ́n bá ọ̀rọ̀ mi dọwọ́ rẹ̀ má gba ẹni kankan láàyè kó rí nà sí ọ kó lọ rí nà sí rárá rẹ̀ náà bọ́ bá sàlá gan ni àlá lè wọ́n túmọ̀ sí bí wọ́n ṣe rí wọ́n ké gbàjáre wá àwọn wọ́n ṣe méjì wọ́n ṣe mẹ́ta brọ́dà báyìí tó súnmọ́ yín mo ní kí ló ṣẹlẹ̀ sí àwọn lálàpó ó jáde láyé mo ní wọ́n fẹ́ ṣe ìyàwó nù wọ́n ní sheik kí là ń wí kí lẹ́yìn ní mo ní wọ́n fẹ́ ṣe ìyàwó ni wọ́n bí nínú àwọn ẹni rẹ̀ tó ti kọjá lọ Ibn Sirin téèyàn bá lálà wípé òun kú àbá lálà sí ẹ̀kọ́ kú tẹ́nìyàn tí ilẹ̀ ṣe pọ̀ rẹ̀ kí ni situation oní marriage ọ̀sẹ̀ yẹn ò tí ìlọ́lẹ̀ aṣáfà ń dẹdẹ bọ̀tò òkè lọ́n ló dín dẹdẹ Èkó ní ń gbé tó bá dẹ̀ sọ fún ìyálé volcanic eruption yóò ṣẹlẹ̀ nínú ilé ó lẹ̀ respect ìyálé rẹ̀ láṣẹ wọ́n èé ṣe tọkọtaya nìkan ọ̀rẹ́ ni wọ́n
ọmọ tí wọ́n tí ń bẹ láàrin wọn ó pọ̀ gan. Ìyálé wà lọ́dọ̀ wa ni wọ́n pè mí látòkè lọ́hùn, ọmọ yín ti dáràn o, mo ló ti yé mi, mo ní tọ̀ ọ̀ràn owó lọ́dà o, ó ti ṣe kítìmà fún ọmọbìnrin kan nísìn wọ́n dẹ̀ ti fún o. Àwọn kan wà tí wọ́n jẹ́ ẹbí ọkọ ṣùgbọ́n wọ́n pàdípàdí pẹ̀lú ìyálé, wọ́n bá pè é ṣé ọmọ tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa báyìí nísìn bí ó ní kí ni òun ọmọ ọkọ rẹ̀ ti ṣe kítìmà sọmọbìnrin kan wọ́n dẹ̀ ti fún lẹ́jẹ́ rẹ̀ wá fẹ́ máa rú ẹgbọ́n tá a fà sí sheik mo ní kí náà ló ṣẹlẹ̀ abẹ́ ìgbọ́n wọn ló ti lọ fẹ́ àwò lókè yín lọ mo ní lọ ṣàlùwàlá múnáfúlà àrákà méjì wá tí ọba tí ì ṣe bóyá o lè ní àyínnìkè kan tó fẹ́ ṣe ó ti ṣe ìwọ ni ó dé bá kọba adẹ́dà mọ́ mú ọkọ̀ ní ipò àgbàtọ̀ wà ní tó fi ṣe tó fi rálì jẹ́náwọ̀ pẹ̀lú rẹ̀ kọ́lọ̀mọ̀ ọba máa ń fi sàṣẹ fún ṣó ti sọ fún ìdíjẹ́ mo ní kò sọ fún mi tẹ́lẹ̀ sọ rádùá tí mo ní kò ṣe lèmi náà ó ṣe nísìn kọba adẹ́dà mọ́ dáàrin yíro adẹ́jọ́ dìde àjọ yẹn náfìlà alhamdulillah ọdẹ ọba adẹ́dà jẹ́ kó wọ́n padà sẹ́tù wọ́n rẹ́ oríṣiríṣi máa yàní èyàn lálà péyàn kú kò necessary mean wípé ikú ni lóòótọ́ tí ò bá rẹ̀ ó lè mean marriage ó lè mean pé ẹ̀sìn rẹ̀ ti lọlẹ̀ torí ìgbésí ayé ẹ̀sìn orí yíyé ẹ̀dá lára pé òun kú ó lè jẹ́ pé ẹ̀sìn rẹ̀ ti lọlẹ̀ ní ẹ̀sìn rẹ̀ tàbí òun bá rùn ní òhù simple in tó lọ́wọ́ ọba fi bò aláṣìírí oníkápá òfin rẹ̀ ma in tó túmọ̀ sí ní pé òun tí ń tẹ òfin ọlọ́wọ́ ọba mọ́lẹ̀ lọ́nà tó pọ̀ kọ́ máa yí ọgọ́rọ̀ wọ́n dẹ̀ jẹ́ wọ́n lóòótọ́ pé bẹ́ẹ̀ ni so tẹ́nìkan bá lóhun rí náà sí ọ má jẹ́yìn wọ́n wá ń fi ẹ̀mí rẹ̀ sínú àlà yìí lò tí wọ́n gan fún ara rẹ̀ bá lálà pé nǹkan aburú ṣẹlẹ̀ kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà sọ ó ní àlá bí ẹyẹ tó gbé nǹkan ń fò ẹyẹ tó gbé nǹkan tí ń fi ń fò in tó gbéhun tó fẹsẹ̀ gbéhun tí ò bá bá ṣe nǹkan yẹn máa bọ́lẹ̀ òjíṣẹ́ náà sọ́làm ní tí wọn ọba tí ìrọ́ àlá yẹn fún ọ in tí ọlálàláhùn kò ní ṣe mọ́ ọ lára so ló fi jẹ́ pé ẹni tí wàá sọ àlá fún ẹni tó nípayà ọlọ́run ọba tó jẹ́ àfààní tó bá jẹ́ pé àlá yẹn fẹ́ rí bákan àrímáwọ̀rí kò ní tú tí ọba ti tú ìfẹ́ oníṣẹ̀lẹ̀ múnáfílà àrákà méjì wá ṣe sàdákà nǹkan kan báwọn ó ti parí ọlọ́run ọbọ́dẹ̀ tí lọ bẹ́ẹ̀ fún ọ so kọ́ má disturb ara rẹ̀ kọ́ má disturb ara rẹ̀ wọ́n fi lọ́pọ̀ wọ́n ní àkókò ní àsìkò ìṣọ́ nísìn 6:30 ní around 1 minute around 6:30 lọ 6:40 ohun máa ń yọ lọ́dọ̀ wa nísìn níbi torí káwà ti jókòó síbi wọ́n máa rí bí ṣe ń yọ lọ́kàn ẹni tó rán ìjà tó wọ́n kó ní àwọn òṣẹ́ sí ìjà wà fi skóòpù láti fi design rẹ̀ wọ́n ní ṣe ó ìjà ọba ẹ̀ṣọ́ lẹ́tọ̀ọ́ kí wọ́n máa ta tí ó bá tàkọ́ta fáwọn tí bójúbójú tí wọ́n wà nílé tí wọ́n fẹ́ máa fi dá ọkọ wọn lọ́rùn tí wọ́n níwọ̀ jáde bẹ̀rẹ̀ ṣùgbọ́n tó bá fẹ́ di pẹ́ni tó pẹ́ máa fi ṣe jàsí pépé níta ni kọ́ má bá wọn lọ́wọ́ sí torí ta'awanu 'ala al-birri lọ́ba adẹ́dà sọ wa taqwa ẹ fọwọ́sowọ́pọ̀ lórí ìṣe dáadáa ti báyà ọlọ́run ọba wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ má fọwọ́sowọ́pọ̀